kí la ní lẹ́yìn ilẹ̀kùn màmá. Ó ga ọ ẹ̀yin ènìyàn nílé, abala ẹ̀yìn ilẹ̀kùn la wà báyìí. Nǹkan tá a ní lẹ́yìn ilẹ̀kùn fún wa ni àwọn nǹkan tó máa ń ṣe ìpalára fún ọkùnrin àti fún obìnrin. Èyí tó máa wá ń túmọ̀ sí pé lẹ́yìn ìgbà díẹ̀ tí a kò bá yí padà nínú àwọn ìwà wọn yẹn, ó lè kó bá àti máa ṣe labalábá wa bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. So nǹkan táwọn máa sọ lálẹ́ yìí náà ni àwọn nǹkan tó máa ń fa ìjàmbá sí irinṣẹ́ ọkùnrin àti obìnrin, èyí tó máa ń fa pé ó máa ń ṣe ìpalára fún labalábá wọn. Fún ọkùnrin àti fún obìnrin, ìdọ̀tí jẹ́ ohun tó jẹ́ pé kò dára rárá. Ṣé rí irinṣẹ́ wa bí a ṣe máa tọ́jú ẹ̀ ó ṣe pàtàkì, bí a ṣe máa fọ̀. Mo fẹ́ sọ nǹkan kankan tó ṣẹlẹ̀ sí arábìnrin kan. Arábìnrin yẹn ó ti wà lé ọkọ fún bí ọdún bíi 3. Ó ní òun wá ọmọ. Ìgbà tó lọ ṣe test lọ hospital, wọ́n ní kò sí nǹkan tó ṣe, wọ́n ní kò sí nǹkan tó ṣe ọkọ ẹ̀. Ibi tá a ṣáà ti wá ń sọ̀rọ̀ mọ́, ṣe máa ń fọ ojú ara yín dáadáa. Ó wá nírọ́ o, ó máa ń rìn òun fọ̀. Ṣé mọ̀ pé ká má fọ̀rọ̀ gùn, ìdọ̀tí ṣáà ló díbi tí ó yẹ kí nǹkan ọmọkùnrin gbà kọjá, torí pé kò kí ń fọ̀. Nǹkan tí a fi ń fọ ojú ara obìnrin kì í ṣe pé ọṣẹ la fẹ́ kì bọ̀bẹ̀ àbí kẹ̀ǹkẹ̀ o. Ọwọ́ la kàn máa fi fomi fọ̀ dáadáa. A máa fomi fọ̀, torí pé bí Ọlọ́run ṣe dá ibẹ̀ yẹn, ó ní bó ṣe máa ń wẹra ẹ̀, ṣùgbọ́n a ní titi wa náà láti ṣe. Ìdọ̀tí jẹ́ ohun tó máa ń ṣe ìpalára. Ẹlòmíà ní ìbálòpọ̀ máa ń dùn òun, ó máa ń dùn òun. Ìgbà míì ó lè jẹ́ pé dọ̀tí, torí pé a jẹ́ onímọ́tótó, òun ló jẹ́ kí ìdọ̀tí dí ojú ibi tó yẹ kí irinṣẹ́ gbà wọlé, táwa di pé bẹ́ẹ̀ ń dùn mí, ibẹ̀ ń ta mí, ẹlòmíà ní bẹ́ẹ̀ ń ta òun. So gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kí a máa wò, ká dẹ̀ máa mọ bí a ṣe máa tọ́jú irinṣẹ́ àti iléeṣẹ́ wa gẹ́gẹ́ bí obìnrin. Gẹ́gẹ́ bí ọkùnrin, àwọn nǹkan tó tún máa ń fa ìpalára ó ní ìwà ìdọ̀tí. Ọkùnrin míì ó lè wọ àwọ̀tẹ́lẹ̀ lọ́sẹ̀ 3. Tí ó bá ti fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀, á di pé ìyàwó á máa fọwọ́ bo ẹnu tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọ̀tẹ́lẹ̀ kan fún ọjọ́ kan, ẹ gbìyànjú, Ọlọ́run á bùkún gbogbo wa. Bó jẹ́ 5 ni, ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ 5, kó tó dìgbà yẹn náà ẹ ti fọ̀, kó di pé àyè máa wà fún yín láti tún rí ìtẹ́ máa lò. Ìdọ̀tí jẹ́ ohun tó máa ń ṣe ìpalára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó tún máa ń fa àrùn, àwọn àrùn tó yẹ pé a lè má mọ̀. Ó lè jẹ́ pé ọkùnrin mi á ní ara ń yún mi, ojú ara ń yún mi, ojú òdì ń yún mi. Àwọn ìdọ̀tí tó jẹ́ pé a ti kó níbi tí pé a ti lọ lo ilé ìgbọ̀nsẹ̀, tá a dẹ̀ pààrọ̀ àwọ̀tẹ́lẹ̀ wa bó ṣe yẹ àti bó ṣe tọ́, tí jẹ́ pé a kàn máa ń lò mọ́ra wọn ni. Nǹkan tó jẹ́ pé ó burúkú jáì ni. Àwọn obìnrin náà, kí là ń pè bèrèkọ́yàn wa tí olóyìnbó ń pè ní brazier, tó ń pè ní kọ́sẹ̀tì, kọ́mú. Ẹlòmíì o, ṣé mọ̀ pé a máa ń làágùn gẹ́gẹ́ bí obìnrin. Nǹkan tá a bá ti wọ̀ fún ọjọ́ 2, èmi ti fẹ́ prescribe ọjọ́ 2, ẹ jẹ́ ká pààrọ̀ ẹ̀. Tá a bá ti ẹ̀ ní 2, ẹ jẹ́ àfọ̀ kan ká wọ̀ kan, tí kọ́tà ti fọ̀ kan ká wọ̀ kan. Ṣé rí àrùn tí olóyìnbó ń pè lárùn cancer, jẹjẹrẹ, ó ń ṣẹlẹ̀, ó lè mú ẹlòmíì lọ́yàn. Ṣé rí ìgbà míì wà tó yẹ pé ìgbésí ayé èèyàn ló máa ń fa gbogbo wàhálà bẹ́ẹ̀ yẹn. Ẹlòmíì á torí pé kó lè look good, á wọ bèrèkọ́yàn, á wọ̀ fún 24 hours kò ní bọ́. Ẹlòmíì á wọ̀ sùn. Gbogbo nǹkan báyìí ó ń ṣe ìpalára fún wa. So gbogbo nǹkan tẹ́ bá tún fẹ́ mọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ lórí àwọn nǹkan tó ń ṣe ìpalára, ẹ lọ ra ìwé mi Behind the Door. Ẹ máa bá wa ká lọ. Ẹ ṣé. Ẹ ṣé màmá, ẹ kú oorun ẹni.